ọ̀rẹ́ yín, ará yín. Ètò tí mo mú wá fún wa lónìí lórí ètò obìnrin rẹ, òun ni à ń pè ní ìbínú. Ìbínú jẹ́ ohun tó máa ń tètè da ìgbéyàwó rú. Ìbínú ló máa ń mú kí ọkùnrin kó mú aya ẹ̀ kó nà án, kó máa nà ní gbogbo ìgbà, kó máa ṣe léṣe, kó máa fi àpá sí lára. Àwọn obìnrin náà, ìbínú ló máa ń fà á, inú fùfù òun ló máa ń fà á tí ó máa fi ń jẹ́ pé àwa náà a máa ń sọ ọ̀rọ̀ àsọjù, ọ̀rọ̀ àsọ̀nsọ̀tán. Lónìí mo fẹ́ gbà wá ní ìyànjú wípé obìnrin, ẹ jẹ́ ká máa wo bá ṣe ń sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa try ká máa control ìbínú wa. Ìbínú tá bá ti rí pé ìbínú ti ń bí wa gan, a máa dágbà ní bóyá ká má sọ̀rọ̀ tàbí ká wọnú yàrá míì lọ ká máa gbọ́ orin, nítorí orin tún jẹ́ ohun lára ohun tó ṣe pàtàkì tó máa ń tètè jẹ́ kí inú àwọn ènìyàn kó rọ̀. Ìbínú òun ló máa ń fà á tí ẹlòmíì máa fi ń rán rẹ̀ lọ sẹ́wọ̀n. Ìbínú kò dára rárá. Mo fẹ́ gba ọkọ àti ìyàwó ní ìyànjú lénìí wípé ẹ jẹ́ ká wá bí a ṣe lè mú ẹ̀mí ìbínú, tá ṣe lè suppress ẹ̀, tá ṣe lè mú kúrò nínú ara wa. Ìbínú yìí ni ó jẹ́ ohun tó máa ń sábà fà á tí ọkùnrin míì máa ń kó nílé, á lóun ò ní wọnú ilé tàbí òun ò ní jẹun tí ìyàwó òun bá filẹ̀. Ìbínú yìí ó dẹ̀ lè pẹ́, òun ló máa ń bí ìyàwó mi ní òun ò ní bí ọkọ. Ọkọ gbà mí á ní máa make sure pé mo fi ilé ayé sú ẹ, wípé èmi ló ń try láti ìbínú mi. Ẹ jẹ́ ká ṣẹ́gun ogun ìbínú. Alára ọ̀nà tá lè fi ṣẹ́ ogun ìbínú. Ẹ̀yin aya, ẹ wo bẹ ṣe ń bá ọkọ yín sọ̀rọ̀. Ẹ má jẹ́ ká máa bá ọkọ wa sọ̀rọ̀ nígbà tí mo bá ń bí i. Ẹ jẹ́ ká ní ohun ìrẹ̀lẹ̀. Àgàgà wa obìnrin tí a bá mọ̀ pé a fi ọkùnrin tó jẹ́ onínú fùfù, tó jẹ́ pé a mọ̀ pé tí a bá ti mú inú bí díẹ̀ báyìí, lílù ní kì í gbà. Obìnrin ní a ní ó ń lù mí jù, ó ń ṣe ìwọ náà ṣọ́ ẹnu ẹ̀. Báwo lo ṣe ń sọ̀rọ̀ sí ọkọ ẹ̀? Báwo lo ṣe ń bá a lò nínú ilé? Àwọn ohun tó bá mọ̀ ó lè fa ìbínú, ó jẹ́ ráyè àti ìṣẹ́gbẹ́ kan. Another thing tó tún máa ń bí ọkùnrin nínú, àsìkò tí ó bá sanwó lọ́wọ́ wọn, àsìkò yẹn làwọn obìnrin máa ka gbogbo ilé. Mo fẹ́ lè, mo fẹ́ tán, mo fẹ́ ilé, mo fẹ́ yẹn. Àti gbogbo àwọn nǹkan yìí, òun ló pẹ̀lú ọkùnrin tó máa ń mú ọkùnrin tó máa ń jẹ́ kó máa bínú, kó máa kanra. Wọ́n ní ó ṣe máa ń gba obìnrin níyànjú wípé full housewife àṣà yẹn kò fi bẹ́ẹ̀ dára tó. A lè ṣe full housewife by pé ká máa ṣe half job. It is possible nítorí àwọn tó ń rán wọn wẹ́wẹ́, ó ti di dandan kó tọ́jú àwọn ọmọ wọn. Ṣùgbọ́n àwọn obìnrin a lè wá nǹkan pẹ́pẹ̀pẹ́ ká máa ṣe nínú ilé. Oní fridge, oní freezer, nǹkan mélòó ló ń kó sínú ẹ̀. Ẹ jẹ́ ká wo ọgbọ́n, bó jẹ́ báàgì bí ọwọ́ tàbí méjì ló lè ra, dà sínú ẹ̀. Àwọn aráalé, àwọn ará fúláàtì, àwọn aráalé kejì, wọ́n máa ní àwọn fẹ́ ra pure water oní 30 naira. Ó ṣe bí owó 30 naira ṣe kéré, wá kóló kan máa ju owó yẹn síbẹ̀. Tí pure water bá tán, tún mu rà mí. Má ṣe bí ẹni pò ná. Ìwọ wà wò ìjọ tí ò bá sówó lọ́wọ́ ọkọ ẹ̀ tàbí sọ́wọ́ ẹ̀ pọ̀ dédé wù tó wù wá pé ara ń kọ òun, inú bí òun tó kọ̀ wọ́n ẹ̀kọ́ pátì tó wá wò pé ó máa lẹ́gùn sí ilé. Mo ní nǹkan báyìí ní àkọ́ra tó bá máa ṣe kúrò yìí. Á yà ẹ́ lẹ́nu pé wà á rówó ra ipò tí ẹ fẹ́ lọ odò tàbí lákàṣe. O fẹ́ ṣe ní fẹ́rẹ́fẹ́, o fẹ́ ra ẹja, o jẹ ẹja ṣáwádùn, o fẹ́ kó sínú ẹ̀. Kó tó mọ̀ nǹkan tó ń ṣe, wà á sí ọbẹ̀ tó ẹbí jẹ, tó ìdílé jẹ. Ibùn ọkọ̀ àwádìí àwábẹ̀rẹ̀ pé oúnjẹ tó máa ṣe lé ní yóò máa wá dùn èyí tó mọ̀ fowó sílẹ̀. Ara àwọn nǹkan tó lè ṣe yẹn, àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ bẹ́ẹ̀ ìgbà míì tó bá lè jẹ́ pé agbára ẹgbẹ́ rà bá create minerals
bó jẹ́ pet drink, bó jẹ́ mineral, rà á dà sínú fíríjì àwọn ará ilé tó bá nálejò, ìyá alágbájá fẹ́ràn nǹkan báyìí, ewé ẹ̀ lè máa pọ̀ ṣùgbọ́n kéékèèké òun rí nǹkan save, òun fi òtí ẹ̀ mójú síbẹ̀. Ọlọ́run má jẹ́ kí wọ́n ti ẹ̀ gbé ìpara yìí ẹ̀ ò yá, àná ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sanwó school, èèyàn tó jẹ́ pagidi ló fi sanwó school, níbo ló ti fẹ́ rówó fi sẹ́yìn sílé? Àwọn òkìní ló máa ń tún bí obìnrin náà nínú, á máa jẹ́ ohun ìtìjú fún ẹ wípé ò tó ṣọkùnrin, ò lè fún lówó láti lọ help àwọn àbúrò mi, mo lè help wọn. Ó lè má tiẹ̀ lè ṣe ní rẹpẹtẹ, òyìnbó á máa dùn pé o ti ń yọ owó díẹ̀díẹ̀, o fi ń ran àwọn ẹbí ẹ lọ́wọ́. Eléyìí ló máa jẹ́ kí inú ọkọ ẹ pàápàá fún máa ro jù, á máa jẹ́ kí ètò wà nínú ìdílé. Ẹ̀yin ọkùnrin náà, ó ṣe ọ̀dọ̀ obìnrin nìkan ló fi sí i. Ẹ jẹ́ ká máa náà ká máa wo bá ṣe ń bínú. Ẹ̀yin ọkùnrin ní ẹ máa ti provoke ìyàwó yín tó yẹ pé she will be under depression. Eléyìí á ti jẹ́ kí inú máa bí òun náà, kẹ́tù sọ̀rọ̀ kó ti máa àtàkì yín. Ilẹ̀ Yorùbá ni mo ti rí tí ọkùnrin máa sùn láago 12 kò tọ́. Obìnrin míì ló máa san bill sílé, òun ló máa jáde tó máa sanwó oúnjẹ, ó máa ro oúnjẹ sílé, á tọ́jú àwọn obìnrin, á tọ́jú àwọn ọmọ yín. Ọkùnrin míì á kọ̀ ọ̀nà fáńdá tó bá di ìrọ̀lẹ́, á wẹ̀, á ṣeré káàkiri àdúgbò, á níbi lọ́kọ́ lágbájá. Àwọn ọ̀wà gbéraga bẹ́ẹ̀ ni ò tọ́. Ìyàwó yín ní ṣọ́ọ̀bù, ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin, ó lè má tí ì nípa tó bí ìyàwó ẹ ṣe ní lásìkò yẹn, ṣùgbọ́n má ṣe jókòó tẹ́tẹ́rẹ́ kó ló fẹ́ máa retí kí ìyàwó ẹ máa ṣe gbogbo kò tọ́. Ó máa ń sún obìnrin náà, á máa fa ìkanra. Gbogbo àwọn wọ̀nyí ló ń fa ìkanra. Ẹ̀yin ọkọ wa náà, ẹ jọ̀ọ́, bó jẹ́ nǹkan kékeré ẹ wá láti ṣe. There are so many businesses pé ẹ lè ṣe é bẹ́ẹ̀ ṣe wà nínú ilé yín lórí Facebook. Ẹ lè wá ọ̀rẹ́ ìkan tó máa ṣọ́ wọn dáadáa. Nínú tó jẹ́ pé ó máa rọ̀ ní lọ́rùn. Ẹni pé òkè máa bẹ snap ẹ̀, mo fẹ́ polówó ẹ̀, mo fẹ́ bẹ́ẹ̀ ta. Tà lórí Facebook, tà lórí Instagram. Owó tẹ bá rí, èrè tẹ bá rí lára ẹ̀ tí yín ló jẹ́ nígbà tẹ ṣì wà ní tẹ̀ ń wá iṣẹ́ kan nìyẹn. Èèyàn kan fẹ́ ṣe printing job, ẹ̀yin dẹ̀ mọ̀ nípa èèyàn kan tó lè bá ṣe printing job, ní fowó púpọ̀ jù sí. So kára má bàa dá àwọn ènìyàn, ẹ lọ bá oní printer, èlò ló fẹ́ ṣe lè fún mi, ẹni tó fẹ́ ṣe tí ìyẹn náà wà bísí kò lè ní kóun má printer kiri, bá ṣe. These are what olóyìnbó pè ní contract. Kò dìgbà tẹ́ bá sọ yí pé mo fẹ́ iṣẹ́ ilé, mo ṣiṣẹ́ báyìí ni mo ṣe. Kò dìgbà téèyàn bá ṣe bẹ́ẹ̀. Any little things téèyàn bá lè find your way láti ṣe, ṣe. Ẹni mọ́tò, fi ṣe káàyà. Tẹ bá mọ̀ pé lè máa ṣe mọ́tò èrò, ní ìdí dandan kẹ́ ṣe mọ́tò èrò, ṣùgbọ́n bọ̀dá mi, ọ̀rẹ́ mi, lè fi mọ́tò yìí kẹ́ fi ṣe káàyà. At least tí ìyàwó bá ń ṣe, téyìn náà ní alágbájá mú níye báyìí lọ́wọ́ lẹ́yìn, mo fẹ́ fi sílẹ̀. Ara ò ní kọ́ ìyàwó yín tó bẹ́ẹ̀. Ẹ sì jẹ́ olórí ilé, ẹ sì má lè pàṣẹ, ẹ sì má nẹ́nu ọ̀rọ̀. Ṣùgbọ́n gbà tí ìyàwó obìnrin ló ṣe everything. Tó bá sọ̀rọ̀ kékeré, ẹ̀kọ́ kan tẹ máa kà sí ìgbéraga. Ibùkújọ́ wọlé ló wà tó jẹ́ pé ẹ fẹ́ fún un. Tó bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní kà sí ìgbéraga nítorí pé ẹ nígbàgbọ́ pé ẹ̀yin lè ń ṣe, ẹ̀yin lè ń fún. Tó bá ti jẹ́ pé ìyàwó ló ń ṣe, tó bá sọ̀rọ̀ kékeré, ẹ máa kà sí ìkanra ni, ìkanra ló máa bá dé. So mo fẹ́ gba ọkọ àti ìyàwó ní àmọ̀ràn lẹ́yìn. Ibẹ̀ jẹ́ ká wo bá ṣe ń bínú, ìbínú ò dáa rárá. A rí àwọn tó wọ́n ti wà lẹ́wọ̀n lọ́jọ́ tèmi tó jẹ́ yí pé nǹkan tó gbé wọn dé ẹ̀wọ̀n òun ni ìbínú. Àwọn nǹkan kéékèèké pẹ́pẹ́pẹ́ á máa fa ìkanra dẹ̀ ló ń di ìbínú. Mo fẹ́ gbà wá, mo fẹ́ rọ̀ wá, ẹ jẹ́ ká mú ẹ̀mí ìbínú kò nínú ayé wa. Ẹ jẹ́ ká wo bá ṣe lè ṣe gẹ́gẹ́ bí ọkọ, gẹ́gẹ́ bí aya. Ká má máa bínú jù síra wa. Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. Lọ́sẹ̀ tó ń bọ̀, a tún lè kọ́ ètò àkọ́tún, ètò tó dára fáwọn obìnrin àtàwọn ọkùnrin. Ọlọ́run máa ràn wá lọ́wọ́. God bless you. See you next week.